Ní ṣókí náà, kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàwọn olùmẹ̀sìn? Torí tẹ́ bá wo àwùjọ wa púpọ̀, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pọ̀ púpọ̀. Tọ́ bẹ́ẹ̀ sì jáfa wa, ẹ̀yin rí jù wá lọ. Àmọ́ tọ́ Ọlọ́run ọba kó dákun kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ gbà wá ní ìyànjú àtàwọn tí wọ́n jẹ́ olùmẹ̀sìn náà. Alhamdulillah rabbil alamin. Alákọ̀ọ́kọ́ usi nafsi wa iyyakum bi taqwallahi azza wa jalla wal ikhlas. Èmi náà ń bára mi sọ̀rọ̀ àti gbogbo àwa tí a ń gbìyànjú ajẹ́ talabatul ilm. Wọ́n ìpèrú àwa ilé àfa talabatul ilm ni wọ́n máa ń pè wá. Àwọn àfa wa wà tí gbogbo wa náà ká mọ̀ pé a máa ń darí ọ̀rọ̀ sọ́dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni kálukú wa ká lè bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run bá yọ̀ ọ̀rọ̀ àbáyọ. Lẹ́yìn náà ká ló lè ní ìkíláàsì lérí dáwà tá ń ṣe kíní dáwà tá ń ṣe. Ọmọ ìyá mi kò sí nǹkan kan tá a nídìí nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí tọ́lọ́run ti fi sínú Al-Qur'an, tọ́lọ́run ti fi sínú hadith, ìtàwọn sàhábà yìí ti ṣe síwájú wa. Kò sí tuntun mọ́ oyé nínú ọ̀rọ̀ ẹ̀sìn oyé ẹ̀sìn tí wọ́n ṣe lánàá náà láàmà ṣe lé oyé kẹ́nìkọ̀ọ́ kan wa ká lè bẹ̀rù Ọlọ́run bá Allah. Gbogbo àtà jẹ́ talabatul ilm ká máa wá mà nítorí Ọlọ́run, ká máa wá nítorí ṣúhúrọ̀. Wọ́n fẹ́ kí wọ́n mọ̀ mí, tó bá wá nítorí pé wọ́n mọ̀ ọ́ mọ̀ ṣiṣẹ́ torí táwọn èèyàn fẹ́ gbọ́ nílò ọmọ sọ ò ní sọ tọ́lọ́run sọ mọ́. Tó bá fẹ́ káwọn èèyàn kan fún ọ lówó lòó ṣe dáwà ó rówó, àmọ́ táwọn èèyàn fẹ́ lọ́ọ́ máa sọ ò ní sọ tọ́lọ́run mọ́. Tó bá fẹ́ káwọn èèyàn kan máa yìn ọ́, àwọn èèyàn máa yìn ọ́ o nítorí yóò máa dùn mọ́ wọn ni ọ́ máa sọ ò ní sọ tọ́lọ́run bá aláàmọ́. Torí pé ọmọ ànábì Ádámọ̀ ó ti ẹ̀dá ni wọ́n àti gbọ́dọ̀ torí wọn ṣiṣẹ́ torí Ọlọ́run láti ṣiṣẹ́ ala lillahi dinul khalis. Wọ́n tá ń kí ó kákin nítorí Ọlọ́run ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n ní ọ̀ka Kùránì lọ bọ́ wá ká dé àárín kan ògbé wá gbé ọwá sùn lọ ṣọ́tò tọ́ àwọn níka lójú oorun wọ́n wá gbé ìwé kan wá bá lójú oorun náà pé àkíyèsí látọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n gbé ìwé kan wá bá ọwọ́ nílé aráàfin kọ̀ọ̀kan nínú sura tí ń kà wọ́n kọ ládàá mẹ́wàá sórí aráàfin kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àdìsí tó wà lérí nígbà wá dáa nìkan kọ̀ wá rí owó òrùfù yẹn wọn ọkọ̀ kankan sórí ẹ̀ nígbà tó yá wọ́n tún bẹ̀rẹ̀ sí kọ́ntínú. Ọwọ́ sọ fáwọn tọ̀hún pé kí ló dé tí ò sí ládàá lérí àwọn òrùfù eléyìí àwọn àyà àbí mélòó tí mo kà yìí wọ́n ní ìgbà tó ń ká bọ̀ tẹ́lẹ̀ wọ́n ká pẹ̀lú ìkíláàsì nítorí tọ́lọ́run ló ṣe ń kà. Àwọn gbọ́ tẹ́nìkan tí kọjá lọ bá gbóhùn rẹ̀ sókè kan bá fi lè gbọ́ kẹ́ni ò lè gbọ́ tí tó ń ká lọ bá bẹ̀rẹ̀ sí dùn àárín bí tó ti dùn tó ti ka Kùránì nítorí ẹ̀dá yẹn torí ẹ̀ ni wọn fi ládàá kankan síbẹ̀. Allahu akbar. Ìkíláàsì ṣe pàtàkì. Ọmọ ìyá mi ẹni tí ó bá ti ní kíláàsì lè ṣiṣẹ́ kọ́mọ̀ wọlé ṣiṣẹ́ òfò ni kọ́lọ́mọdé ó ṣe wá. Èèyàn ò sì ní máa sọ pé òun ní kíláàsì fúnra rẹ̀ àwọn èèyàn ni wọ́n máa rí. Allahu akbar. Ìwọ lọ́wọ́ mọ̀ torí ìwọ mọ̀ rẹ̀ ìwọ mọ̀ rẹ̀ ju everybody lọ. Anything tó bá fẹ́ ṣe tó bá yẹ tọ́ Ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́wọ́ ọba torí pé ọkàn máa ń yẹ wọ́n lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba pé Ọlọ́run ọba mọ́sà fún mi ní kíláàsì lérí tí ń ṣe kí ni ń ṣe kó lè bá ní tẹ̀wọ́ gbà. Gbogbo àwọn àlùfáà tó jẹ́ àwọn àfẹ́sìn tó jẹ́ àwọn àfáà gbàgbà tó jẹ́ àfọ́nsúnà ìmọ̀ràn tá a fún wọn náà ni pé kí ọmọ bẹ̀ lọ kọ́lọ̀ mọ́ jí ọkọ̀ tí wọ́n wọ̀ dànù tọ́lá àwọn kan bẹ tí wọ́n fẹ́ yọ táyà lẹ́sẹ̀ mọ́tò báyìí gbogbo ọkọ̀ tá a bá súná kọ̀ọ̀kan wà wọ́n fẹ́ yọ táyà wọ́n fẹ́ já bírèkì. Àwa béèrè pé sáwọn ọlẹ́bọ ni sáwọn oníbíríà ni àwọn onírọ̀ wọn láwọn nínú gba ẹgbẹ́ yín náà ni o àwọn ni wọ́n fẹ́ dọkọ̀ nù. Àní kí ló dé tí ẹ fẹ́ yọ táyà wọ́n ní ẹ̀yin ò rí pé ara mọ́tò yẹn pé ọ̀dà kan ó ti ṣe kíni ó ti kún. Irọ́ ẹ rí pé ọ̀dà kan ti bó ẹ̀yin sọ wá dá ká máa gbé mọ́tò yẹn rìn àwọn ẹ̀ka jẹ́ súnà wò láwọn ṣe tí ọ̀dà kan kà bó lára mọ́tò wa táwọn ní ká máa mọ́lẹ̀ jẹ irọ́ wà wọ́n mọ́lẹ̀ jẹ wà ọ̀yọ̀ táyà ni ọ wọ́n ti yọ táyà ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn ti sinmi àmọ́ ẹni bá dúró déédéé wọ́n máa fẹ́ fa táyà yẹn yọ táyà yẹn ó sì gùn wọn mọ́lẹ̀. Allahu akbar. Èyí máa láwọn fẹ́ fa bírèkì ó ti yé mọ́tò náà padà wọ́n wọn dànù. Gbogbo ẹni tó bá fẹ́ pe àfa ẹ̀sìn kan sákèsí kọ́kọ́ wo wípé àníyàn wo lòun fẹ́ fi pè é kọ́dẹ̀ sàdúrà fáfá yẹ kó tó lọ lè bá bí kọ́ lọ́run kọ́ darí ọkàn rẹ̀ kásì máa máa kájú kásì máa máa rorò burúkú kásì máa máa jòkólẹ̀ ká pé lágbájá tó sọ tó gbà lérò ni tí ò dá wa lójú òdòdó èrò lásán. Ànábì ní ya isa ash-shaytan an ya'budahu as-salihun fi jasrat al-arab fi riwaya ṣètọ́nù lágbára láti sọ yín dẹlẹ́bọ
walakin bitahrish bainahum àmọ́ yìí tí ó fẹ́ ṣe tẹ́ẹ̀fì ní rí tàwídì pèpè síbẹ̀ mọ́ tẹ́ẹ̀fì ní rí súnà pèpè síbẹ̀ mọ́ ó ní pé yóò dájà lẹ̀ láàrin yín ìjábá ti dé láàrin èmi àti ẹ̀sìn ṣé èmi àti á ṣe mọ́ bá a ṣe wá ṣe mọ́ yẹn yóò wá ran àwọn jàmọ́ àwọn náà ò ní ṣe mọ́ yóò ran àwọn tùláàbù àwọn náà ò ní ṣe mọ́ yóò ran àwọn àna yóò ran àwọn àna àbúrò tiẹ̀ oníkọ́wá sí tiẹ̀ ọkọ rẹ̀ ní kò ní ṣe ọ̀kan náà ẹ̀yin méjèèjì ẹ padà túká tó bá ṣe tàbúrò rẹ̀ tó bá ṣe tẹ̀gbọ́n rẹ̀ yóò pinlẹ̀ ọkọ tó bá ṣe tọkọ rẹ̀ àwọn ẹbí ọkọ yìí sí àwa rí pé àwọn méjèèjì náà onísùnà nù ẹ jẹ́ àṣẹ sùúrù ká sì gbà pé kò sẹ́ni tí ò lè ṣe mistake yẹ́sùn máa yẹ tá a bá ti ń fáwọn èèyàn àtàwọn àdìpọ̀ gbé yẹn lọ́gbọ́dọ̀ pé a máa ṣe mistake ká gbà pé kò sẹ́ni tí ò lè ṣe mistake tá a bá sì fẹ́ pè yàn sí àkíyèsí ká lo àwọn tó ṣe kíni àwọn tó dá wa qula lahu qawlan layyinan àyà Kùránì lélẹ̀ ṣé òwò ní mọ́ni àjòmí yàtọ̀ sí Kùránì èyí Ọlọ́run bá ní ẹ bá a sọ̀rọ̀ Haruna àti Musa ẹ lẹ ọ̀rọ̀ fún o sórí àgbà ni o ipò tó wà náà lọ́jọ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ́fẹ́ sáwọn ìtàn wà nípò ńlá ẹ lẹ ọ̀rọ̀ fún wọn láti bá wọn sọ̀rọ̀ ẹ lo ẹ̀kọ́ ẹ lo àníyàn tó dáa ẹ ṣàdúrà fún wọn lórúkẹ tó lọ nígbà bí nǹkan wọn ṣe wà ní ṣe mistake òun ni ó rò pé mistake ni wọn ṣe létà ní ọ̀pọ̀lọpọ̀ sọ pé òun sọ́rí ó sì ti bá nǹkan nǹkan sì ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ lọ gbogbo ohun tó ti sọ sí inú yàrá rẹ̀ ó ti dégbèyàn yìí especially lásìkò media yìí èyí láti wà very very careful lẹ́yìn gbogbo tó wà fẹ́ sọ́jà lẹ́nu kó o tó lè sọ kankan rò ó pé lẹ́yìn ìgbà tó bá kú tán nǹkan yẹn ni yóò máa bí ládá sínú fáìlì rẹ̀ àbí kó máa bí ẹ̀ṣẹ̀ sínú fáìlì rẹ̀ látara báyìí a lè láṣeyọrí gbogbo àwọn talabatul ilm ẹ̀dí ká sàpẹ́lẹ̀ àwọn àfàgbà àwọn tá a jẹ́ àwọn àfàgbà náà kádàgùn tuntun tọ́lọ́wọ́n ọba gbogbo àwọn àfàgbà ìṣẹ́ mi máa ń fẹ́ràn àmì sáàrin wọn gbogbo àwọn àfàgbà wa ká bá ṣàdúrà fún wọn kádẹ́gbà wọn mọ̀nà pé kádàkùn à ń tẹ̀lé wọn nítorí al-kitabu wa sunnah ṣé wọ́n ti yẹ kó ń bẹ̀ ayẹ̀ o torí àwọn kí a fẹ́ tẹ̀lé ànábì la fẹ́ tẹ̀lé àwa fẹ́ gba ọ̀dọ̀ títí wọn táwọn bá ti wá yẹ àwọn ò ní bá wọn lọ òye tí wọ́n bá ti lódodo pé àdodo wọ́n pè mí sí ìtọ́ dáadáa ni pé kò tètè kọ̀rẹ́tì ẹ̀ bọ́ọ̀ bá kọ̀rẹ́tì ẹ̀ òye àwọn ọmọ kí wọ́n máa kọ̀rẹ́tì ẹ̀ àwọn tí ò tó wọ́n máa kọ̀rẹ́tì ẹ̀ torí pé òye lè ga kọ́ wá ga lírí Kùránì àtàdé sí ẹ̀hẹ̀ tí wọ́n tẹ́lá kíyèsí ẹsẹ̀ màláìkà náà ẹsẹ̀ máàlì kìí ṣe ọ̀rọ̀ àyàn bóyá kìí ṣe mistake ní kéèyàn ṣe mistake mistake ní kéèyàn má gba correction lérí mistake àwọn táwọn sì pa kíyèsí mistake náà ká pé pẹ̀lú hekima ud'u ila sabili rabbika bil hekima ọ̀rọ̀ lọ́wọ́ ó ní ẹ pẹ̀pẹ̀ pẹ̀lú làákàyè hekima ọgbọ́n òye ọtún wa ní wọlé mọ́ ìsọtì asana tẹ́lẹ̀ pé dáwà lágbà ẹ̀sìn wa ṣètò dá wajadilu billati hiya ahsan ẹ bá ṣe wá fa nǹkan mọ́ra yín lọ́wọ́ ẹ jiyàn yín lọ́nà tí ẹni túká lọ́nà tó gbà dáa ọ̀fẹ́ pé ìsákèsí ọpọ́nlé ẹ yóò gbọ́. ẹ pé kí n bu lórúkọ. ọ̀fẹ́ pé ìsákèsí ọ̀nbọ̀mọlúwàbí ẹ̀jẹ̀ kò ní gbọ́ bí wọ́n ṣe pè wọ́n náà kọ́ yẹn. bẹ́ẹ̀ni. akébẹ̀ wọ́n pè wọ́n náà wọ́n náà ní dáhùn. ẹ fa mọ́ṣálà fọdún méje mọ́ṣálà fọdún méje mọ́ṣálà káńfà yẹn à ń jà ìjà nìyẹn ibi tó sì ń lọ ni pé ìkan nínú àwọn ọjọ́ ń fa mọ́sálà yìí tó wà ilé dákẹ́ ẹ̀ẹ́dẹ̀ pé kejì òní lọ́bí jánásà yìí àwa béèrè pé ẹni tó lọ́bí jánásà yìí aléwà mọ́mìn oníwà mọ́mìn haqqa lakin indahu akhta ó láwọn mistake ti ń ṣe tẹ̀kí ni ṣe ìṣẹ̀rí àníká máa ṣe súnà táyọ̀ gan ti ń bọ́lẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀ tán ní kọ́lá kèfèrí yẹn gbọ́dọ̀ àṣejù lórí kèfèrí ó gbọ́dọ̀ ṣàṣì lórí ọmọbídà ó gbọ́dọ̀ ṣe àṣì lórí ẹlẹ́gbẹ́ dípò tó wàá ṣàṣì lórí onísúnà ẹgbẹ́ rẹ̀ gbogbo nǹkan ó ti ní báwọn afá sí bí àwọn afá tó sí ká gbìyànjú ká bẹ̀rẹ̀ lọ́wọ́ balẹ̀ ara wa torí ṣètọ́run rìn inú ẹ̀jẹ̀ kálukú kẹ́nìkan mọ̀ pé n tó ń ṣe yìí kò sí ẹnìkan tí ó pè wọ́n sákèsí rí àkèsí wa wọ́n dá mọ̀ tó dé pé èèyàn ni wá kọ́lọ́mù bá alákọ̀ọ́mọ́sà tó wọ́n ṣe jù báyìí.